àwọn nìyí wọ́n ní ẹ lọ dàlú yín rú àwọn náà sì ń ṣe áádù pé èmi lágbájá ọmọ lágbájá nígbà tí mo ń ka tírà kan àwọn tírà kan mo ti ń kà tẹ́lẹ̀ nísìn mo ti wá ka tírà Albani mo ti ka tírà Usaimin mo ti ka tírà Bombaz mo ti ṣe kínní mo ti wá rí i pé ọ̀nà Salafi lọ́nà o. gbogbo wọn tí wọ́n ń jáde tí wọ́n ń takò mí yẹn ẹ gbọ́ bí tí wọ́n ti ń ṣe àdéhùn. Masha Allah. ibi tí wọ́n ti ń ṣe àdéhùn kálukú sì ń dárúkọ ààrẹ lọ́dọ̀ àwọn ará Saudi tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Masha Allah. wọ́n múlẹ̀. La ilaha illallah. oníkálukú wọn náà níbi tí wọ́n ti ṣàdéhùn gbogbo àwọn tó takò bàbá wọn. ẹ jẹ́ àfarabalẹ̀. wọ́n sì ń jà fowó ni wọ́n ń jà fún yín pé wọ́n lọ fẹ́ máa gbowó ẹ máa lọ dàlú yín rú bí wọ́n ṣe ń da gbogbo ayé rú èyí ní sọ̀rọ̀ kan tí mi bá nídìí lára ṣe ń ta wọn ẹ pé kòkó ọbẹ̀ fẹ́ fọ́. ẹjẹ́ àkọ́kọ́ yẹn ẹjẹ́ àpẹẹrẹ iná. wàlúgùlùwù qad yakunu bi ta'lihil insan. pé gùlùwù ó ń bẹ lára pé ká sọ èèyàn di ọlọ́run ta'lihil insan àṣejù wà lára pé ká sọ èèyàn dọ́lọ́run. wa qad yakunu bi ansinatil ilah. ó ṣeé ṣe ká sọ pé òun pẹ̀lú ọlọ́run lójijọ́ ń bẹ àbọ́lọ́run fún un ní nǹkan kan ni wọ́n ìjọ ń dámọ̀ràn ìjọ ń ṣe fàájì. guluwun yarfa'u al-bashara ila mustawa al-uluhiyya. tó ń gbé ìjẹ́ èèyàn lọ sára wípé ó ti dọ́lọ́hun. wa qad ra'aynahu 'inda ba'di ghulati shi'a. a ti rí yẹn lọ́dọ̀ àwọn Shia tí wọ́n sọ Àlí dọ́lọ́hun. wa wọ́n sọ àwọn guluwun àìmọ̀ wọn Isna Ashara dọ́lọ́hun. وغلو يخفض مقام الألوهية إلى مستوى البشرية. يخفض مقام الألوهية إلى مستوى البشرية. ààyè kan tí ó máa wá fi ìjọlọ́hun pamọ́ sára ìjéèyàn. وهم الحشوية àwọn èèyàn غلاة أصحاب الحديث. wọ́n ń pè wọ́n ní al-Hashawiyya gulatu ashabil hadith. àwọn aládìsí. wahum yunsabuna ila ahli sunna. àwọn èèyàn ni wọ́n ń pè wọ́n ní ahlu sunna. allazina yatabarra'una minhum kama yatabarra'u shi'atu min kulli man allaha imaman. so sunna gan bọ́ra kúrò lára wọn gẹ́gẹ́ bó ṣe bọ́ra kúrò lára ọ̀dọ̀ àwọn Shia fún gbogbo ẹni tó bá mú ìmáàmù kan tó sọ ọ́ dọ́lọ́run pé àwọn agbọ́dọ̀ fẹ́nu kan ni wọ́n ń bú ni ó wọ́n ń ṣá ni ó asahul kutub ba'da kitabillah. ta ló sọ bẹ́ẹ̀ ṣọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ àbá nẹ́bì pé lẹ́yìn alukurani yìí ó mo tún ní nǹkan míì tí mo fi ránṣẹ́ sí yín òun ni lẹ́yìn kùránì yẹn nǹkan mi tí mo tún fi ránṣẹ́ sí yín gbà gbọ́. tọ́wọ́ sọ pé tírà ẹnìkan ni yóò wá látọ̀dọ̀ ìmáàmù kan. ẹ máa wá rí oríṣiríṣi gbogbo wọn tí wọ́n ń jáde tí wọ́n ń takò mí yẹn ẹ gbọ́ bí tí wọ́n ti ń ṣe àdéhùn. Masha Allah. ibi tí wọ́n ti ń ṣe àdéhùn kálukú sì ń dárúkọ ààrẹ lọ́dọ̀ àwọn ará Saudi tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Masha Allah. wọ́n múlẹ̀. La ilaha illallah. oníkálukú wọn náà níbi tí wọ́n ti ṣàdéhùn gbogbo àwọn tó takò bàbá wọn. ẹ jẹ́ àfarabalẹ̀. ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. wọ́n ní ẹ̀tẹ́ tí kẹ́ gbọ́ yá farabalẹ̀. èmi ò ṣiṣẹ́ fowó ń bì yìí ààyè yìí. ẹ̀yà farabalẹ̀ kan gbọ́ ká gbọ́. bàbá wa ò ṣiṣẹ́ fowó ń bí ẹnìkan kan fowó ránṣẹ́ fún wọn iṣẹ́ tọ́lọ́hún tànábì là ń ṣe ń bí. àwọn wa lè fojú lẹ̀ gẹ́gẹ́ bí ààyè wa ìkẹ́ máa ba fíútsọ̀ àwọn
generation tó ń bọ̀ kẹ́ máa wá ba ìgbésí ayé wọn future wọn jẹ́ nítorí owó tẹ̀yin fẹ́ gbà. ní wàá fojúlẹ̀ ń bí future àwọn generation míì tó ń bọ̀ kẹ́ máa wá bàjẹ́ ká wá lajúlẹ̀ ń bí rárá nígbà fún yín. future àwọn ọmọ generation ní universities káàkiri tẹ́ ti bàjẹ́ tẹ́ ń gbowó lórí pé kẹ́ dá fìtínà lẹ̀. mo sọ ń jọ òun mo ní àwọn Boko Haram yẹn wọ́n sì wà nù kíní káàkiri àwọn nìyí wọ́n ní ẹ lọ́ọ́ dalú yín rú àwọn náà sì ń ṣe áádù pé èmi lágbájá ọmọ lágbájá nígbà tí mo ń ka tírà kan àwọn tírà kan mo ti ń kà tẹ́lẹ̀ nísìn mo ti wá ka tírà Albani mo ti ka tírà Usaimin mo ti ka tírà Bombaz mo ti ṣe kínní mo ti wá rí i pé ọ̀nà Salafi lọ́nà o. àmọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí tá à ń lọ bá tẹ́ bá ti ṣe tán owó la nídìí. Allahu Akbar. ṣe ráwọn kan sango lọ́dọ̀ yín chicken ni wọ́n fi ń jẹ àmọ́ àwọn ò ní fi jẹ chicken káwọn rí owó náà dáadáa kíjọba mọ àwọn tó yẹ kó bẹ̀rẹ̀ sí í mú nílẹ̀ Yorùbá yìí torí pé wọ́n padà dá fìtínà lẹ̀ òun náà dáfi sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ní ọjọ́ dáfi kí ni wọ́n fẹ́ dá fìtínà lẹ̀ ọ̀rọ̀ tí èyí ṣe tuntun èmi sẹ́mi ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tuntun ní pé sọ̀hí Buhari o kò sí sọ̀hí ihò ń bẹ̀ tán gbogbo ẹ̀kọ́ ló lálàáfíà tán kí ni pọ́blẹ́mù wọn sẹ́mi mo kọ́kọ́ wí ni tábà ní bàbá mi ń lo sọ̀hí Buhari ó lo èyí tó lálàáfíà ń bẹ̀ ni èmi náà sì ń lo èyí tó lálàáfíà nú ẹ̀ èyí tí ò dáa tí ó bẹ̀sìn jẹ́ là ń sọ fún yín. tí ò dáa tí ó bẹ̀sìn jẹ́ là ń sọ fún wa. àwọn èyí tẹ́ fẹ́ fi máa dàlúrú tẹ́ fi ń ba yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ là ń sọ fún yín pé àwọn kìíní yìí tẹ́ kó jọ yìí kò lálàáfíà ní wàhálà pọ̀ sí o mi wàá mọ ẹni tí tọ́já sí pé bàbá rẹ̀ ní Buhari ọ̀hún. àmì ní bá Buhari tán nù yín. èmi ò mẹ́rin tí wàhálà rẹ̀ wá pọ̀ tí ó bá já sí pé kòkó ọbẹ̀ fẹ́ ó fẹ́ fọ́ dànù. bá ń plé kínní.